kàkàkùkà lónìí kí tiẹ̀ tà mọ́ mi lọ́wọ́ yá bẹ̀rẹ̀. Mákindé. Kí ló wí? Mákindé. Ṣèyí ńkọ́? Kò sí Ṣèyí bẹ́ẹ̀. Kò lè sí Ṣèyí bẹ́ẹ̀. Mankind. Mankind. Number 2. Ẹlẹ́yà. Àfà ńkọ́? Kò sáfà ń bẹ̀. Kò lè sáfà ńbẹ̀. Ẹlíà. Ẹlẹ́yà. Number 3. Rẹpẹtì. Kí ló wí? Rẹpẹtì. Ẹnu rẹ̀ bí ẹnu rẹpẹtì. Repeat. Repeat. Number 4. Grammatical. Grandpa ńkọ́? Grandpa sì wà láyé. Grandpa sì wà láyé. Grammatical. Grammatical. Number 5. Dipátá ẹ̀mú. Kí ló wí? Dipátá ẹ̀mú. Ibo ló ti rí di pátá ìmú? Ó ní yìí. Department. Ó tún sọ fún mi pé òun nìyí. Department. Number 6. Àfáǹtagè. Pẹ̀lú tani? Pẹ̀lú ọmọlé ike ó. Pẹ̀lú ọmọléke ó sọkúsọ àfáǹtagè pẹ̀lú ọmọléke ó. Advantage. Advantage. Number 7. Mo ti pilẹ̀ kápásán. Kí ló wí? Mo ti pilẹ̀ kápásán. Ibo ló ti rí mo ti pilẹ̀ ká pasán? Ó tún fọwọ́ kàn multiplication. Multiplication.